Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Kábíyèsí o, kí adé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin okoko jẹ kó pẹ́, kí ìrùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́. Ẹ pẹ́ fún wa, ẹ̀mí rí dàrú. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú, gbogbo ọba kò sọ́ba kankan tó kéré, gbogbo ọba pátápátá, gbogbo yín náà kí. Ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kó máa fa ẹ̀kún síkùn, gbogbo ọba pátápátá torí bí ètò ìyẹn má bínú torí Olódùmarè àforí adé bẹ́yìí ní kábíyèsí. Ẹ jọ̀ọ́ ojúbà orí adé o, ẹ jẹ́ kí bá wá ṣe àrùn orí adé fín. Mo wá ṣe ìbà lórí àwọn bàbá wa ìyàwó honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyísà ẹ̀nírí dààmú àṣìta àbọ̀ òní báyìí ẹ̀níra burú, gbogbo ohun tẹ́ fi ojú ọwọ́ ṣe kò ní bàjẹ́ lójú yín, ẹ̀níra burú, àbúrò ò ní kàn yín o. Mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà. Mo kí àwọn obìnrin Ìbẹ̀jú, mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú, mo ṣe bá wọn níbẹ̀. Mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró, tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́. Mo kí gbogbo yín, o ẹ̀ní rí dààmú yín bàbá wa, ìdààmú ò ní kàn yín. Ẹ tó bá ní kí ìdààmú kàn yín, ìdààmú á kàn án. A ní kí a wá ṣe, mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka Ejection. OPC ti Ìbà Lẹ́gbàá Ìbà Gani Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò ló gun ọ̀fẹ́ o. Yes sir, ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin honourable wa, mo kí bàbá wa náà àwọn rep Honourable Báyọ̀ Balógun, mo kí yín, mo kí gbogbo àwọn honourables, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́, gbogbo yín la kí. Ìdààmú ò ní kàn yín, ẹ̀ ní rí dààmú, ẹ̀ ní rí ń gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ. Àwa pè é ṣàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divide and rules, kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti rí wọn ti ń wọlé. Àdẹ̀wá pè wá láyé ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko. Wọ́n ń gbé ìrù ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ irú ojúlé sójúlé, wọ́n ti iná ń dáwó yaya, wọ́n ń débẹ̀jù, wọ́n wọ one place to another. Àmọ́ra wa o, kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o, kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o. Ọlọ́pàá ò ní dá sí o, ọlọ́pàá dá wa mọ̀ o, àmọ́ra wa o, ọlọ́pàá ò ní dá sí o. Kí wọ́n má dá divide and rules lẹ̀. Wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà, wọ́n ti lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá, tí wọ́n kó wọn tí wọ́n ní ìwé ẹ̀kún. Irọ́ ni wọ́n ń pa o, wọ́n mọ ohun tí wọ́n ń ṣe o. A ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì, wọ́n mọ ohun tó ń ṣe o. Kí wọ́n máa ní àwọn OPC kan o. Òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà, ẹ̀yin màmá wa, ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin bàbá wa, nítorí ẹ̀ náà ṣe tètè ń jáde, nítorí pé a ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé. OPC ó ṣe OPC Lẹ́gbàá Ìbà Gani Abiodun Ige Adams, à ń ṣe oníjàgídíjàgan o. Ẹ̀yin náà mọ̀ wá ní Ìbẹ̀jú Lẹ́kì o, a ò fa wàhálà o, but kí wọ́n má gbé divide and rules, kí wọ́n má gbé wá, á dára wa mọ̀. Àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o, kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá. Ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi, wọ́n fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọba lọ́ba, ẹ̀yin lóyè, ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì. Ìpè kan ti fẹ́ gbé divide and rules, wọ́n ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o. Àmọ́ bí tá à ń tẹ̀ka wá sí o, kí wọ́n má gbé wọlé o, kí wọ́n má dá wàhálà lẹ̀ o. Ọlọ́pàá ò ní dá sí o, a ò fẹ́ wàhálà ní ìlú Ìbẹ̀jú o, a ò fẹ́ ìrù ẹkùn o, wọn ò gbé ìrù ẹkùn, a ò nídìí ìrù ẹkùn o. OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by Ìbà Gani Abiodun Ige Adams. Wọ́n ti ń káàkiri, wọ́n ti ń wọlé o, à ń sọ fún wọn o. Bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa,
àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn máa ní tó máa ń ṣe fún ẹ̀yin náà láyé ní ká ṣe fún yín ká pè yín à ń pè yín bàbá wa wọ́n dẹ̀ ní kí Olúgòǹbé wọ́n ní kó tó dìgbà kan là ṣe ń pè yín sà ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn a ò fẹ́ ìwé ẹkùn irú èké tàbí irú kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì we don't want them we don't have the divide and rules a ò fẹ́ eléyìí yàtọ̀ sí kó má sọ di ẹgbẹ́ kan ṣe kíní kan ọlọ́pàá ò ní dá sí o we don't want them so torí ẹ̀ náà ṣe pé ẹ̀yin bàbá wa ẹ̀yin all the kábíyèsí gbogbo wọn prince ní Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ ó náà ṣe pè yín ẹjọ́ ẹ̀ ní rí dààmú o dààmú ò ní kàn yín o so náà náà ṣe wá náà ṣe ń sọ fún wọn pé kí wọ́n má gbé divide and rules wá fún Ìbẹ̀jú àmọ́ bí a ṣe ń coordinate Ìbẹ̀jú bí àwọn ọmọ ìlú ṣe ń coordinate ẹ̀ tí wọ́n ṣe ń ṣe tó dẹ̀ ń dùn tó ń lárinrin ẹjọ́ sà ẹjọ́ mà ẹ̀yin youth abẹ̀yìn ẹ̀yin náà rí ìjà tí ò bá kàn wá a kì í dá sí ìjà tí ò kàn wá kì í dá sí kí wọ́n má gbé divide and rule kí wọ́n má gbé wá a ò fẹ́ ìwé ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì títí dé Etí Ọ̀sà west Etí Ọ̀sà east a ò fẹ́ òun à ń sọ especially ní Ìbẹ̀jú Lẹ́kì torí a rí wọn tọ́nà tí ń wọ yàrá sí yàrá tí wọ́n fẹ́ máa kó àwọn ọmọ tí ò yẹ kó máa kó mọ́ra a ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ a ò fẹ́ divide and rules ẹ má kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ ìlú Ìbẹ̀jú dọ́ gbogbo wa gbogbo ìlọsíwájú Ìbẹ̀jú ó jẹ wá lógún ni o so má bẹ́ẹ̀ a máa rọ̀ wá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè ẹ má gbà wọ́n láyè o ẹ má jẹ́ kí wọ́n dàrin wa rú o ẹ má yẹ kí wọ́n kọ́ má fi divide and rules kí wọ́n kó sí wa láàrin o ọlọ́pàá ò ní dá sí o àdára wa mọ̀ o kọ́ má wá o wọ́n ti ń kó àwọn tí ò yẹ kó kó wọlé wọ́n mọ̀ o so má bẹ́ẹ̀ a máa rọ̀ wá lẹ́yìn lọ́balọ́ba ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí ẹ má gbà wọ́n láàyè o ẹjọ́ o ìlú Ìbẹ̀jú Lẹ́kì ò ní dàrú o kò ní bàjẹ́ o Ìbẹ̀jú Lẹ́kì a máa dùn kò ní kan o lágbára Olódùmarè àṣìdàbọ̀ ò ní bà wá o àní rí kú ọmọdé o àní rí kú àgbàlagbà o àní rí láburú o ìlú Ìbẹ̀jú máa lọ sókè a máa dùn kò ní kan ni o ẹ ṣé púpọ̀. ọmọ tó yìí ẹni ò gbọ́n ọmọ tó yìí ẹni kò gbọ́n ó ṣàgọ̀ ni kí ní ọ̀pọ̀ ọmọ bí ò bá jagọ̀ ó sọ pé àwọn ọmọ Yorùbá kan wà tó lọ́rùn bá wa ṣe ó yẹ káwọn ìjọba wa ṣe bá wa kọ́ hospital tá a ti máa fọ brain bí ìgbà téèyàn bá mú fóònù ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣe fóònù pé ẹjọ́ brain ó ti kó virus táwọn wá flash virus yìí out of the system of that phone bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣe rí now ọ̀pọ̀lọpọ̀ ti kó virus tí wọ́n nílò láti ká flush virus yẹ kúrò ọ̀pọ̀lọpọ̀ ti kó virus Gani ó nídìí láti ká flush virus yẹ kó lára wọn ẹ wọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ nígboro ẹnu ṣe bá ń sọ látijọ́ yìí pé ìrù ẹkùn yẹn ní problem wọn ìrù ẹkùn yẹn gangan ló ń dógun jà wọn ìrù ẹkùn yẹn gangan ní wàhálà wọn ìrù ẹkùn yẹn ló gborun lójú wọn ìrù ẹkùn yẹn ní ó jẹ́ kán ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí afọwọ́fọn náà ni kì í ní ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá ìrù ẹkùn ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ o ó ń bẹ lọ́balọ́ba ó ń bẹ lóyè ẹ má jẹ́ wá sí Ìbẹ̀jú Lẹ́kì o ẹ má jẹ́ wá sí Ìbẹ̀jú Lẹ́kì o ẹ gbọ́ ṣé nígbà tí wọ́n máa rẹ́gísítà ìrù ẹkùn ẹjọ́ ṣé divide and rule wà lára orúkọ wọn alẹ́ ẹ̀ gbádùn
àtẹ̀yìn àtọ̀gá yín ẹ gbádùn. Ó ní àwọn ò fẹ́ àjòjì ní Ìbẹ̀jú Lẹ́kí. Ṣé Gani ọ̀gá yín wá jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kí? Ìbéèrè ni o. Ó ṣe àárọ̀ kùtù ọjọ́ ṣọ́ èní ní Wednesday yìí ìbájà wá. Thursday sorry. Ṣé Gani Adams wá jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kí? OPC tó ń dárúkọ yẹ ṣé Gani lónìí? Mi mọ̀ pé ọmọ Tápà náà ti wá di ọmọ Ìbẹ̀jú Lẹ́kí o. Ẹ gbádùn. Ẹ sick. Memory card yín ti kó virus tí wọ́n nídìí láti kàn flush out. Torí ohun táwa fi jáde síta tá a fi ń sọ̀rọ̀ ni wípé OPC iṣẹ́ oníjàgídíjàgan kí náà mà yín sí tẹ́lẹ̀ jàgídíjàgan jàgídí. Ọlọ́run ìlara ló ń bá wọn jà ìlara ẹ̀ náà ni. Ìlara ẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ mọ tó kàn nínú ayé yín mọ́. Ṣé ẹ̀yin lẹ máa jáde síta pé kí àwọn ọmọ onílùú tí wọ́n fẹ́ dáàbò bò lú wọn táwọn ò fẹ́ máa rí ọjà jẹ bíi titi yín lẹ wá ní pé wọn ò gbẹ́dọ̀ dá ẹgbẹ́, wọn ò gbẹ́dọ̀ jọ ìlú ẹkùn. Ìrìn yín sì kẹ̀kẹ́ sì máa lọ bá Jàgàbá l'Àbújá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Torí ibi tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti ń lọ lé gbogbo àwọn ọba Èkó ń lọ, ẹ sì máa lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ gbádùn. Àwọn wo ní dàlúrú OPC ẹgbẹ́ Gani ni? Àwọn wo ní bàlú jẹ́ o OPC ẹgbẹ́ Gani ni? Àwọn wo ní ṣe jàgídíjàgan OPC ẹgbẹ́ Gani ni? Tí ń gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ OPC ẹgbẹ́ Gani ni? Tí ń gbàyà lọ́wọ́ aláya OPC ẹgbẹ́ Gani ni? Àwọn níyan straight bullet ń pọmọ ọlọ́mọ OPC ẹgbẹ́ Gani ni? Àwọn wo ní ń dàlúrú OPC ẹgbẹ́ Gani ni? Àwọn tí ń bàlú jẹ́ o OPC ẹgbẹ́ Gani ni? Ẹgbẹ́ kan ò lè lọ fún kan tọwọ́ yín bá mọ́. Oníyọ̀ ò lè ní kíkẹ́ alákàrà ọmọ ta. A sọ látijọ́ ìpé orogún ìlara ń bá yín jà, owú ṣe yín. Ẹ ti mọ̀ pé tí ìrù ẹkùn bá ti wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kí, àlàáfíà dé, ọ̀nà àtijẹ yín dí. Ní gbogbo ilé tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe ránran kiri. Ẹ má máa sọ pé Ògún ló máa pa mí mọ́, torí ọmọ Ògún ni mí, Ògún yìí pọmọ ẹ̀. Ṣé o gbọ́ mi? Ògún láká ayé ọ̀ṣẹ́ mọ́lẹ̀ onílékẹ́kùkọ̀gún ọ̀nà ọ̀run. Ó mojú àwọn tó máa pa, àwọn tó ń ba iṣẹ́ tó Olódùmarè ṣe jẹ́ ní ilẹ̀ Yorùbá, àwọn yẹn ló máa pa. We are moving forward, brother mi Lawrence Ọlámilékan. Tí wọ́n bá ń jáde síta tí wọ́n bá sọ̀rọ̀ dé, wọ́n á kó ìpayà sí ọkàn àwọn èèyàn. Àwa mọ̀ pé oníjàgídíjàgan ni wọ́n. Ní ìlú tèmi ti jáde, ní ìlú mi ò lè sọ wípé kẹ́nibọ̀dì ó má lọ join ẹgbẹ́ tó wù. Who are you to say anybody ò gbọ́dọ̀ join ẹgbẹ́ tó wù? Nítorí pé ẹ ti mọ̀ wípé ẹgbẹ́ ìrù ẹkùn, ẹgbẹ́ tí ayé ń fẹ́ tí ọ̀run ń fẹ́ ni. Ẹgbẹ́ ìrù ẹkùn, ọmọ Yorùbá ti rí pé opportunity to move forward, to flush enemy out of our land ni. Kí ni ń ṣe yín gan-an? Ẹ̀yin ọmọ Gani, kí ni ń ṣe yín? Ṣé yín náà ti ń gborí owó oríta ni? Kí ni ń ṣe yín? Ọlọ́pàá ò ní bá yín dá sí, ọlọ́pàá ò ní bá yín dá sí. Ẹ̀yin tọ́lọ́pàá máa kó máa pọ̀.
èyí tán máa kó lọ tí ò ní padà wálé nínú yín máa pọ̀. Kí ni ṣe yín? Kí ló dé tí ìlara bayé yín jẹ́ báyìí? Kí ló dé tó jẹ́ pé ẹ̀mí àfẹ̀mí ọ̀gá yín ó ràn yín? Ṣé ẹ̀ tí ìgbóhùn ẹ̀ nígboro ayé ni pé ìrù ẹkùn ti dé tí ò sí ẹnikẹ́ni nínú yín tó lè fatu? Tí wọn ò bá ti fa OPC nígbà tí ẹ jákè lọ́wọ́ àwọn bàbá wa Dr. Frederick Fasehun tí Gani ọ̀gá yín àìjákè ẹ̀ lọ́wọ́ wọn, tí wọn ò bá ti fatu, ẹ̀yin náà ò lè fẹ́gbẹ́ tó bá dìde, ẹ lè fatu. It is a matter of choice. A rí àwọn kan, mo ní mò ń sọ, àpàdé àwọn kan wọ́n nígbà táwọn máa búra, àwa láwa ò fẹ́ OPC o, àfi lọ máa bọ fáì, lọ máa bọ ṣú, ẹ lọ máa bọ pẹ̀lẹ́ bàbá àkúgbọ ẹ. Ẹ ló bóra, máa pẹ́ padà. Ẹ lọ máa bọ pẹ̀lẹ́, gbogbo ohun tẹ́ ẹ ń bọ ẹ lọ máa bọ kiri. Wọ́n ní rárá o. Ẹ ti búra pé ẹ ti búra lọ́dọ̀ Gani. Ìkan nínú wọn wá ní bàbá Èkìtì nígbà táwọn ń búra ilẹ̀ Yorùbá làwọn búra fún, pé táwọn bá da ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá kó gbé àwọn mì kó ṣe wọ́n ṣàkàṣàkà, pé kì í ṣe Gani Adams làwọn búra fún. Kí ló ṣe yín? Ayé yín jó àjórẹ̀yìn, ẹ dẹ̀ mọ̀ pé ayé yín jó àjórẹ̀yìn. Kí ló ṣe yín? Ọmọ Yorùbá ń wò yín ní àwòsọkún, ẹ wòra yín ní àwò ìrẹ́rìn. Kí ló ń ṣe yín? Bẹ́ẹ̀ ṣe ń kọjá lára àwọn ọmọ Yorùbá náà ń síntọ́ náà ń tutọ́, ẹ̀yin wòra yín inú yín dùn, ẹ fi ìbàjẹ́ ṣayọ̀. Ṣé owó yìí náà ni? Kí ni ìrù ẹkùn ṣe fún yín gan àtẹ̀yìn àtọ̀gá yín? Lára àwọn ọ̀gá yín sọ pé náà o kò kàn àwọn o, kò sí ní tó kàn wọ́n pẹ̀lú ìrù ẹkùn tí wọ́n dá sílẹ̀. Àìbá pè ní ìwọ náà tó sọ pé àìbá pè ní ìrù ajá, kẹ́ ẹ pè ní ìrù òkété, àní ẹ bá wa pè ní ìrù esisi, ó ti dé. Ẹ mọ̀ pé alágbára náà ló máa rí esisi pa tẹ́lẹ̀. Ẹni kò kàn yín tẹ́lẹ̀ ni. Ó ṣe wá jẹ́ orin ìrù ẹkùn lẹ wá ń fi sẹ́nu tẹ́ fi ń kọrin káàkiri. Ó ṣe wá jẹ́ ìrù ẹkùn lọ́tún, ìrù ẹkùn lósì lẹ́sọ́dórin tẹ́ ń kọ káàkiri. Ọwọ́ afọwọ́fọnà yìí nísìmí. Mo kọrin yẹn lánàá, mo ní Fálànà gbọ́ tiẹ̀ tara ẹni lẹ̀ ń gbọ́. Fálànà tí ò bá ti gbọ́ tara ẹ̀, ojú kan ló máa wà bí omi adágún. My brother, go and check the program tó ṣe. Kó wá wé pé tọmọ Yorùbá ń gbé ẹṣẹ́ ń bẹ̀. Àwọn ọmọ Ìbẹ̀jùlẹ̀ gígan tún jáde síta pé ìwọ kọ́ ló máa sọ fún wọn ẹgbẹ́ tí àwọn máa ṣe. Ṣé ẹ fẹ́ kógun já Ìbẹ̀jùlẹ̀ kí ni kó tó sọ wípé ọlọ́pàá ò ní bá yín dá sí? Ṣé ẹ rí pé ó ń jọra wọn bọ̀? Mo sọ fún yín, mo ní tó bá pàdé yín lọ́nà, ẹ̀yin ọmọ ìrù ẹkùn, ẹ má bá wọn jà. Ìlara ní bá wọn jà lọ́wọ́lọ́wọ́. Ẹ má bá wọn ṣohunkóhun. Ìwà èèyàn ò lè fi èèyàn lẹ̀, torí pé ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀gá wọn abimọ́ wàhálà ni. Ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀gá wọn abi níbi kó máa da nǹkan rú ni. Gbàrà tó ti gbọ́ pé ìrù ẹkùn dé, most especially ọjọ́ tí wọ́n ànáṣẹ pé Aṣíwájú Bọ́lá Ahmed, the President of Federal Republic of Nigeria, ti fòǹtẹ̀lú gbà ni wọ́n ti lórun sùn mọ́. Ìgbà yẹn láriwo bẹ̀rẹ̀ sí ń jáde síta, àwọn ti kọ lẹ́tà, àwọn kọ lẹ́tà sí pírẹsidẹ́ǹtì, àwọn kọ lẹ́tà sí stéètì, àwọn kọ lẹ́tà sí local government, àwọn kọ lẹ́tà sí òfurufú, àwọn tó tún kọ lẹ́ẹ̀kejì, àwọn tó fún wọn ní rìmáìdà lẹ́ẹ̀kẹta, nítorí pé wọ́n gbọ́ pé wọ́n ti approve ìrù ẹkùn. Ẹlẹ́ẹ̀tì lé láti bí ọdún 5. Ẹ rí bá ẹ wá wo ẹni tí ò lé fóṣù 2
torí bá ìyẹn gan tó fún yín láti mọ̀ wípé Ọlọ́run ti padà lẹ́yìn yín, àwọn èèyàn gan ti padà lẹ́yìn yín. Wọ́n rí yín gẹ́gẹ́ bí ẹni tí ò wúlò, wọ́n rí yín gẹ́gẹ́ bí ẹni tí ò lè ṣe wọ́n láǹfààní, wọ́n rí yín pé tí Fúlàní bá ti èdè gírà lénìí ẹ̀yin gan lẹ kọ́kọ́ máa kán lugbó. Wọ́n wá rí ẹni tó kápẹ́pù tí ì ṣe pé ẹnu lásán tọ́mọ́nìkan lè yàn lọ máa mú experience wá, òun ní experience tó lè gbé kalẹ̀. Ẹ wá ń pariwo ìrù ẹkùn lénìí. Ẹ ń bínú orí, ẹ ń fífi làdé dodo. Ẹ jẹ́ padà kẹ́yìn àtọ̀gá yín lọ tú èrò yín pa. Ẹ lè bí ìrù ẹkùn wò. In anywhere in Yorùbá land tí ìrù ẹkùn bá fẹ́ dúró sí ló máa dúró síbẹ̀. Tí o gbọ́ mi, ẹ ti mọ̀ pé tí ìrù ẹkùn bá wà ní Ìbẹ̀jú Lẹ́kì, ẹ̀yin OPC tẹ́ ń gbá àwọn ọmọ ìlú onílùú, tẹ́ ń gbowó lọ́wọ́ wọn, tẹ́ ń fowó wọn jẹun, tẹ́ ń fowó wọn ṣe pé gbogbo ẹ̀, ẹ ti mọ̀ wípé ìrù ẹkùn will stop it. Orí ọ̀fẹ́ ò ní wà fún yín mọ́. Lẹ́fi wá ń pariwo káàkiri, ẹ stop ìrù ẹkùn o, ẹ stop ìrù ẹkùn o, àwa ò fẹ́ o, a ò fẹ́ divide and rule o. Ẹ gbọ́, ṣé ìrù ẹkùn ló mú divide bọ̀? Ẹ síkì ẹ̀yin àtọ̀gá yín. Ẹ túbọ̀ lọ jára mọ́ṣẹ́. Ẹ máa lé ìrù ẹkùn ní ẹ̀ní bá. Táyà ẹ̀yìn kì í bá ti wájú. Wọ́n jọ máa wúra wọn náà báyìí ni. Táyà ẹ̀yìn kì í bá ti wájú. Ẹ máa lé ní ẹ̀ní bá. Ìrù ẹkùn tẹ́ ẹ ní pé ìrù ẹkùn o, ẹ ń polongo ìrù ẹkùn ní. Ayé ti mọ̀ yín ní ẹgbẹ́kẹ́gbẹ́ ni yín. Ayé mo rẹ́ni tó lè sọ ìrírí mẹ́wàá tó ti rí látọ̀dọ̀ yín tó jẹ́ pé ìrírí burúkú ni tí ò dáa rárá. Ayé ti rìjẹ́ẹ̀tì yín, ọ̀run gan ti fagilé orúkọ yín torí ẹ̀ gbádùn. Ìgbòho ni o, ìrù ẹkùn ni o, ohun tó máa tìpẹ́ yín nìyẹn. Ṣé gbọ́ mi? Ẹ máa bá wa campaign lọ, ẹ máa bá wa polówó lọ, ṣùgbọ́n mo fẹ́ kó o rántí, you are still a young man. Alága tó sọ̀rọ̀ tán, you are still a young man. Ṣé ó dìgbà tí ó jẹ́ pé ìwọ náà bá dé fìlà tó jẹ́ pé etí ló ń gbà dúró kó tó mọ̀ pé inú ogun inú ìpọ́njú ló wà? Àwọn ọmọ tó ní Ìbẹ̀jú Lẹ́kì gángan ti pè mí lẹ́nìí pé Gani tó wá láti Núpé tó gé OPC bàbá wa Betty Fashion tó gé sí méjì tó wá dúró sí Ìbẹ̀jú Lẹ́kì. Ṣé ọmọ Ìbẹ̀jú Lẹ́kì ni àbí ṣé ọmọ Yorùbá ni? Àbí wàá tó sọ pé Ìbẹ̀jú Lẹ́kì ṣe Yorùbá? Ẹ síìkì o, ẹ síìkì gan, ó dẹ̀ ń yọ yín lẹ́nu. Ìrònú ìkòkò ní ọ̀pájá. Ìrònú Sunday Igboho ló máa ya ọ̀pọ̀lọpọ̀ yín ní wèrè tẹ́ ẹ̀ bá kú. Báwo lọmọdé ṣe tó jẹ́ pé òun nìkan ni tó bá ṣe báyìí àwọn èèyàn tẹ̀lé lẹ́yìn, tó bá ṣe báyìí àwọn èèyàn ló mọ̀ ṣe, tó bá ṣe báyìí àwọn èèyàn ní ó ṣe dáadáa, tó bá ṣe báyìí àwọn èèyàn ní kárígò, tó bá ṣe báyìí àwọn èèyàn ní bẹbẹ ló ń ṣe, ó ṣe wá jẹ́ òun nìkan, ó ṣe wá jẹ́ òun nìkan, ó ṣe wá jẹ́ òun nìkan. ń tẹ́ máa rò nìyẹn. Èyí tó bá ń wa mọ́tò lọ nínú yín tá a kó sọ́sà. Inú mi dẹ̀ dùn, Ìbẹ̀jú Lẹ́kì yẹ ọ̀sà pọ̀ ńbẹ̀. Omi níwájú omi lẹ́yìn ni. Èyí tí ò bá sí lẹ́tí okùn nù yín á fún ara ìwà ara ìwọ́gbó. Wọ́n máa béèrè lọ́wọ́ àní ẹ gbà mí o, orí Sunday Igboho ló mú mi o, orí Sunday Igboho ló mú mi o. Nítorí pé ẹ ní ọpọlọ. Owó tẹ̀ ń gbà ní ìgboro yẹ ó dùn mọ́ yín. A ní kájọ bẹ́ wọgbó, ká lé àwọn tí ń dààmú àwọn èèyàn wa. Bí Èkó ṣe tóbi tó yẹ, population àwọn wèrè yẹn tó wà lÉkòó kìí ṣe kékeré. Ẹ rí yẹrò. Sunday Igboho ni, Sunday Igboho níwájú, Sunday Igboho lẹ́yìn. Ọmọ tápà tó fẹ́ gbèkó. Tó bá jẹ́ pé ìgbà tí Èkó sì ń jẹ́ Èkó ni, mo jẹ́rìí àwọn ti tèmi.
ní 80 ní 80 70 kò yẹ kán jẹ́ kí òru Gani ó máa gbé lẹ́kọ̀ọ́ pẹ̀lú tó ṣe ní 2023 tó pé gbogbo ẹ̀yin ọ̀sìnwín tó pé gbogbo ẹ̀yin akídanidání ọ̀dẹ̀ tí ọmọ Tápà ń yàn lé yín lọ́wọ́ ọmọ Tápà ló ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa dálé bàbá yín rú tó ń sọ pé fún yín pé Òbí ní ká ẹ tẹ̀lé lọ o tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìran Òbí tó máa ní ibi tójú wọn ràn mọ́ ní ilẹ̀ Yorùbá Èkó ní number 1 dìde ní ṣe bí dìde ní yín tẹ̀lé lọ dìde ní yín tẹ̀lé lọ wọ́n ń kọ́ yín wọ́n ń tọ́ yín sọ̀nà bẹ́ẹ̀ ṣe máa wọlé bàbá yín inú yín dẹ̀ ń dùn wọ́n ń kọ́ yín sọ̀nà bẹ́ẹ̀ ṣe máa dalé bàbá yín rú inú yín dẹ̀ ń dùn wọ́n ń tọ́ yín sọ̀nà bí ìgbésí ayé yín ọjọ́ ọ̀la ò ṣe ní nítumọ̀ ogún tó yẹ kẹ́ jẹ́ lè di àwọn ọmọ yín tí Tápà ó ti gbà lọ́wọ́ yín tá ti tà dànù fọ́mọ Ìgbò oyè iye yín ò sí bọ́dà mi àpọ̀dà akídanidání ọmọ 15 Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó Àríkúyẹrí Gani yín ò ń ṣọmọ Èkó kẹgbọ́ mi àwọn ọmọ Ìbẹ̀jú l'Èkìtì pèpè ọ̀rọ̀ yín gan ti sú wọn lọ́hùn pé ẹ wúlò èmi ni mo tún wá sọ fún wọn pé ẹ má dá wọn lò kì í ṣe pé ẹ wúlò ẹ̀yin àgbà náà lẹ sọ wípé orílẹ̀ ẹja ti ń bàjẹ́ tó lórí ò bá ti wúlò àwọn tó tẹ̀lé lẹ́yìn ò lè wúlò tó lórí ò bá ti ní sẹ́ǹsì àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn ò lè ní sẹ́ǹsì kò lè ní sẹ́ǹsì ṣùgbọ́n ẹ ní sẹ́ǹsì ẹjọ́ rírò nígbà tá à ń wà àwọn bàbá wa máa ń gbá wa kò lórí ni pé ọmọ kì í tu ọmọ kì í rojọ́ púpọ̀ lọ́dọ̀ wa ni ó ti lè ṣújọ́ jù àwọn mìíràn ní orojọ́ yíyẹ àwọn jagunjagun máa ń ní reserve bí Sunday Igboho ṣe ní reserve Sunday Igboho dẹ̀ máa ń gbọ́ correction ìgbà kan làwọn èèyàn sọ pé bàbá ẹ bá wa bá olóyè sọ̀rọ̀ olóyè ti lè sọ̀rọ̀ jù bíbínú ẹ ti rí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ yẹn ṣe rí ǹjẹ́ ẹ tó rí kólóyè ò sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wípé ó mo sọ́lànà mo ní Ìgbòho máa ń gbọ́ ìmọ̀ràn ó létí ìmọ̀ràn he always listen to advice kì í ṣe agbọ́pàá ààrẹ agbọ́pàá tó rò pé òun gbọ́n tán àwọn ará Ìbẹ̀jú lẹ́kọ́ àwa lajú wọn lẹ̀ kẹ́ kó ìlú wọn lé ọwọ́ Fúlàní kẹ́ kó ìlú wọn lé ọwọ́ báńdíìtì kẹ́ kó ìlú wọn lé ọwọ́ Miyetti Allah ẹ ti ya wèrè ìrònú Sunday sẹ òun ló máa pa gbogbo yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọmọ Adéyẹmọ ti dé ó ti dé ìwọ tó ń sọ̀rọ̀ tó bá rí ojúlówó àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì ṣì wà lè dúró àwọn ò fẹ́ divide and rule àwọn ò fẹ́ divide and rule o àwọn ò bọ̀ á bá yín jẹjẹkújẹ tẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ni èmi máa ń là á mo ṣe bá gbogbo OPC níwẹ̀rà mo ṣe bá gbogbo OPC reform mo tún ṣe bá OPC bàbá wa Frederick Fashion àwọn ojúlówó ọmọ ọkọ nìyẹn tí wọn ò ní wùwà gàbàgebè àwọn ojúlówó ọmọ ọkọ nìyẹn tí wọn ò jẹ́ kí agbọ́pá ọmọ Tápà kókó brain wọn lọ ẹjọ́ àwọn tó ń jáde síta tó ń sọ̀rọ̀ yẹn ọpọlọ wọn ti kó fáírọ̀sì ni o ẹjọ́ ẹ̀yin tèkó bíyá computer village lẹ́ máa kó wọn lọ kán lọ fọmáàtì brain wọn kó lè padà ṣiṣẹ́ normal àti kó àwọn kan lọ sí Fáyọ̀ṣe market lọ́dọ̀ wa níbà yìí bẹ́yìn ṣe ní computer village ní Èkó làwa ní Fáyọ̀ṣe market níbà yìí ibẹ̀ láti máa fọmáàtì gbogbo orí burúkú tí Gani kó sí wọn lọ́pọlọ tí ò jẹ́ káyé wọn ó lọ síwájú tí ò jẹ́ káyé wọn ó lọ sẹ́yìn tó ń dúró sójú kan bí omi adágún
ìyẹn náà lánàá ní àná ni mo rí fídíò yẹn níbi tó ti lọ ń ṣọdún Ifá. Ẹ gbọ́, èmi ò ní pé a bá ṣe ń ṣọdún Ifá ò dáa o, ṣùgbọ́n kì í ṣe orú Gani ló yẹ kẹ́ máa yàn pé ń bẹ́ẹ̀. Ṣé wọ́n bọ fánlé bàbá ẹ̀ ni? Ọmọ ẹgbẹ́ tó bá lọ join new group, new ẹgbẹ́ tó ṣe jáde síta, kí ló kàn ẹ́? Ìlara ìkóbíkú ọdídẹrẹ́, ìlara kí ló kàn ẹ́? Ẹ síkì sórí gbogbo yín o, ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀ mọ̀ pé ẹ síkì, ṣùgbọ́n torí pé Gani ó ti jẹ́ kí fáírọ̀sì ó wọnú brain yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín Gani ti kó brain ẹ̀ lọ, eérú ní Gani rọ sínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín. Lẹ́fi wá ń ṣiṣẹ́ bí ọ̀pọ̀lọ́ tí kò kọ̀ létí odò. Kuti Gbayì bá mi kí gbogbo lé, ọmọ bí wọn nú. General Killer ìjayà fún Gani Adams. Ara tó ń pa yín lọ nìyẹn. Ara tó ń pa yín lọ nìyẹn. Ọ̀gá mi o, warrior tó ń pa wọ́n lọ nìyẹn. Ìrònú ìkòkò Sunday Igboho ló dẹ̀ máa pa yín, torí òun ò rí titi yín rò. Ǹgbà tó lọ sí Bariga ẹ̀ṣẹ́ lọ pàdé ẹ̀ lọ́nà ẹ̀gbẹ́ kò gbẹ́dọ̀ wá. Tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí Sunday Igboho, okay, mo support, mo ti wà lẹ́yìn yín. Ẹ má jẹ́ kí Sunday Igboho wá sí Ìbẹ̀jú Lẹ́kì, àbí ṣé mo ìgbà ọ̀nà tẹ́ ẹ máa gbé gbàré tí ààfin ní jẹ́ kí Sunday Igboho wá sí Ìbẹ̀jú Lẹ́kì. Ẹjá tètè gbàbújá lọ lọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ẹgbẹ́ tí ẹni kí Sunday Igboho dálẹ̀ yẹsà, àwa ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì. Tẹ́ bá lọ rí, tẹ́ bá padà wálé, kẹ́ pàjá fún mi màá jẹ́. Ẹ̀yin wèrè, ẹ̀yin olórí burúkú. Àwọn wo ní dàlúrú? Àwọn OPC ẹgbẹ́ Gani ni. Ta ní dàlúrú? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní ń bayé jẹ́? OPC ẹgbẹ́ Gani ni. Tí ń gbàyà lọ́wọ́ aláya, OPC ẹgbẹ́ Gani ni. Tí ń gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ, OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní ń dàlúrú? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní báyé jẹ́? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ló fẹ́ gba ilé lọ́wọ́ onílé? OPC ẹgbẹ́ Gani ni. OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní sọmọ dọ̀tá bàbá? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní fún àwọn òòṣà ilẹ̀ Yorùbá léèwọ̀ jẹ? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní dàlúrú? OPC ẹgbẹ́ Gani ni. Ẹgbẹ́ wo ló yẹ kẹ́ máa sá fún? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní ń bayé jẹ́ o? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo ní ń bayé jẹ́? OPC ẹgbẹ́ Gani ni. Enough is enough. We won't tolerate that. Ẹ lè balẹ̀ Yorùbá jẹ́. Àwọn wo ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ o? OPC ẹgbẹ́ Gani ni. Àwọn wo la fẹ́ lé padà lọ sí Tápà? OPC ẹgbẹ́ Gani ni. Tí ò bá jẹ́ pé Saheed Òṣùpá tó kó irinṣẹ́ mi tí ò dá padà, ẹ ti dáràn. Wọ́n sọ wípé wọn gbọ́dọ̀ jẹ́ kí ìlú ẹkùn kó wá sí Ìbẹ̀jú Lẹ́kì. Tó bá ti rí wọn ní Ìbẹ̀jú Lẹ́kì, kẹ́ lọ àtáàkì wọn. Ẹ gbádùn ni. Iṣẹ́ yín ti já. Ewé ti sunko mọ́ yín lára. Ẹ gbádùn ni. Nígbà tẹ́ ẹ lárò jinlẹ̀, mo ti sọ fún yín, the more tẹ́ ẹ bá ti ń go against ìlú ẹkùn, lẹ́ẹ̀mọ̀ rí ìbínú Ọlọ́run. Èpè kọ́. Simple arithmetic ní bá Ṣàgbénga Adébóyè.
the more tẹ́ bá ti ń go against ìrù ẹkùn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ìrù ẹkùn ní ibi lẹ́ẹ̀ máa rí ìbínú Olódùmarè. The more tẹ́ bá ti rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹ́dìkì yín normally Sunday Igboho gbọ́dọ̀ jẹ́ ẹ́dìkì yín torí ó jura wọn lọ ó wúwo jura wọn lọ lẹ́ẹ̀ máa rí ìbínú Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ torí ẹ ti kàbùkù nílé ẹ ti kàbùkù lóko ẹ ti kàbùkù ẹ ti dẹni ẹ̀tẹ́. Sunday Igboho tẹ́ ẹ̀ ń pariwo lọ́tún kò rí titi yín rò ìrù ẹkùn tẹ́ ẹ̀ ń pariwo lọ́tún kò rí titi yín rò ìrù ẹkùn tí ń tàn bí òòrùn tí tọmọdé ń fẹ́ tí àgbà ń fẹ́ ẹjọ́ afẹ́jọ́ ìrù ẹkùn àwọn tó gba nọ́mbà mi lánàá wọ́n á lé ní 50 pé bàbá Èkìtì kíní ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa mo wá ń kọ nọ́mbà tán máa pè ẹ pé nọ́mbà yìí ẹ ti tí ni Èkìtì ń bíbẹ̀ á ní tí iṣu bá ti jọba kò wúlò mọ́ ẹ ti jọba OPC Gani ẹ ti jọba OPC ẹgbẹ́kẹ́gbẹ́ Gani ẹ ti jọba. Ẹ̀yin lẹ wá lé ìrù ẹkùn ní ìlú kan ẹ̀yin Ìbẹ̀jú Lẹ́kì yẹn tá bá wádìí dáadáa ó ti máa lé iye ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ti fìbọn pa ó ti máa lé iye àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ti gbalẹ̀ wọn ó ti máa lé iye Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ti gbọ́kọ ẹ̀ tẹ́ ti gbáyà ẹ̀ ẹ̀yin táṣọ yìí ẹ̀yin ti fàyà nígboro ẹ̀yin àtọ̀gá yín Gani alábàjọ mo rò pé ilé òsì lẹ́kọ̀ọ́ ló fi lọ sáré bíi rélùwé lọ́wọ́ mo ní tó bá jẹ́ pé ìgbà tí Èkó sì ń jẹ́ Èkó ni wọ́n á ti fọ̀rọ̀ sí nídìí lẹ́kọ̀ọ́ pé ìwọ bọ́ mọ́ǹkì àwa gbọ́ pa burúkú yẹn dání ọ̀kàrà ẹ̀kọ́ èèyàn àwọn dèdèrè òpó náà dẹ̀ ń tẹ́lẹ̀ lẹ́yìn wọ́n ṣe bí pé wọ́n rí èèyàn a máa ṣe yín nídìí ìrù ẹkùn ọmọ onílé lónìí à ń sọ látijọ́ ẹni kọ́ ọ̀gá yín kó mórí kẹ̀ síta ní ọdún ọkọ́ta tán ṣe tán ní Ìrágbèjì ṣé Ìrágbèjì kọ́ Arigidi ó ń bọ̀ wọ́n rí oríkì tán máa kí oríkì ìlú yẹn náà kì í mo ní jẹ́ sọ́njọ́ àná pé ọ̀tọ̀ lóríkì ìlú ọ̀tọ̀ lóríkì ìdílé tá a ti jáde síta ènìyàn yẹn lóríkì ilé bàbá kó mọ́ ní ti ìyá ènìyàn yẹn ní ti bàbá kó ní ti ìyá kó mọ́ lóríkì ìlú tó ti jáde síta ẹni a bá jẹ́ kó oríkì ìlú tó lóun claim pé òun jẹ́ tí ò lóríkì ilé bàbá tí ò lórí ti ìyá ẹ ti mọ̀ pé tápà ló ti wá tábà ní ká máa lé èèyàn kó ní ìlú ìrù ẹkùn ló yẹ kó lé yín ṣùgbọ́n àwa ò ní lé yín ìwà yín àti iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe ní ọ̀lẹ́ yín kò ń lò má jẹ́ ń tún gbọ́ pé o ní kí ìrù ẹkùn má sí ń lò kan o má kàbùkù o tí wọn pé mi ò tí sọ̀rọ̀ mo kàn ń wọ́ọ̀nù ẹni kẹgbẹ́ jẹ bọ́wọ́ a mọ̀ pé inú yín dùn bí wọ́n ṣe ń jí ọmọ Yorùbá gbé a mọ̀ pé inú dídùn yín ni it is better kẹpẹ nínú yín mọ́ lọ́wọ́ program tó ṣe mọ́ ṣe ń gbé ṣépè náà ń gbé ọmọ ṣépè ní tìjú ni ìgbà tó jẹ́ pé Gani ti kó brain yín lọ ibi tó bá ti tì yín sílẹ̀ ń tẹ̀lé lọ lólùmọ̀ràn gidi inú yín dẹ̀ ti jàn wọ́n ti bò yín lójú ẹ̀ka ń tẹ̀lé lẹ́yìn dọ́dọ́dọ́ ni àtẹni tó jẹ́ pé etí ló gba fìlà dúró àtẹni àgùntàn páṣọ ìṣídà gbádùn mo ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sọ wípé ìrù ẹkùn bíwó ni ìrù ẹkùn dàbí àpáta ni bẹ́ẹ̀nìyàn bá fi larí mọ́ àpáta orí ohun tó ló máa fọ́ tó bá dẹ̀ jẹ́ àpáta ló ṣílù yàn kò ní tàn dágbére sáyé nìyẹn bẹ́ẹ̀ bá ṣe ń rò lọ́kàn lẹ́ẹ̀ máa wo tìrantìran ni ìṣẹ̀dá àwọn tí Fúlàní ti pa tí àwọn bòròró yẹn ti pa àbí gbogbo yín ẹ̀yin kò ṣe kò jó lúre ṣe ó gbọ́kọ lúre ó gbàdá lúre ó fi kọ́gi ẹ lè lé ẹnikẹ́ni ní ìlú kan
àwọn àgbáyé máa wò báyìí pé ọ̀rọ̀ dẹ̀ lélẹ́yìn sọ báyìí ṣé lè gbọ́n ṣó ní làákàyè ṣá má ṣe bẹ́ẹ̀ mọ́ o jọ̀wọ́n pọ̀ ọ̀gá ẹ̀ là ń bá wí lọ́wọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o jẹ́ ọmọ rere o kò dẹ̀ jẹ́ ọlọ́gbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá tún ṣe bẹ́ẹ̀ mọ́ ìwà àtọ̀gá ẹ̀ máa kàbùkù ṣùgbọ́n mi màá ní kán wá gbé ẹ níbi tó wà yẹ kán ṣí ẹ nídìí ọlọ́pàá wo ló mọ̀ yín iṣẹ́ wo lẹ ṣe fọlọ́pàá ṣé ẹ̀ ń bọ́lọ́pàá mólè ni ẹ̀yin lẹ̀ ń bọ́lọ́pàá parí ìjà láàrin tọkọ-tìyàwó ṣé torí ń tà fi dá OPC lẹ̀ nìyẹn ṣé ń tà fi dá OPC lẹ̀ nìyẹn dédé rẹ̀ ẹ̀yin tẹ́ jọyìn OPC ní ìjẹta bí ọdún mẹ́ta sẹ́yìn ọdún márùn sẹ́yìn tẹ́ ẹ jáde síta tẹ́ ẹ máa pẹ̀tàn OPC ẹ mọ̀ pé ẹ̀ ní làákàyè ni tán fi yín rúgbó àìní làákàyè ló ń dà yín láàmú má ṣe bẹ́ẹ̀ mọ́ o ọ̀gá ẹ̀gà ní gan kò lè sọ pé òun fẹ́ pẹ̀tàn the genesis of OPC ó kàn lórí ọ̀fẹ́ torí pé bàbá rí i pé wọ́n jọ wá láti state kan pé wọ́n máa bọ̀ wá jẹ́ youth leader ó dẹ̀ da bàbá yẹn lágbo síná ṣé ẹ rò pé n tó ṣe fún bàbá lára yín náà sì máa ṣe fún ẹ̀yin ọmọ rédèrèdè ẹ̀yin akúmọ̀mọ́jú dídì